Ẹ káalẹ́, ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́. Ọmọ alémi lọmọ Ìbàdàn dé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ ṣòkòtò kẹbẹrẹ bí ìjà. Èmi lọmọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá. Léyìí tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kí ẹ̀yin al-ulama warasatul anbiyahi, ẹ̀yin àfá Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Mọ̀kádàm Sheikh àfá akọ́mọníkéwú àfá akọ́mọlẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí ilẹ̀ kóòtù òjíire. Mo kí yín wípé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn Kristẹni. Rẹ́fẹ́rẹ́ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi Kérúbù Sẹ́ráfù Celestian. Wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kẹsìn, kẹ́yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ ní ṣe ewé já bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin abiyamọ tí gbárùkù tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ́ ọ̀kan nù. Ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo mọ̀ ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlàfófó gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second àrólé Oòduà Ọọ̀ni Ilé-Ifẹ̀. Mo kí bàbá mi Ọba Dr. Engineer Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé Ẹlẹ́wùétù the first. Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé. Ọmọ kútíkú ọ̀gbọ́dọ̀ pọ̀, ọmọ àrùn tánú ọ̀gbọ́dọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde ikú tí pọ̀ ọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí sọ ọmọ tíya rẹ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀. Àrámọ́kà tí dún tòjò tẹ̀rùn. Ọ̀ràn míyàn fúnra rẹ̀. Mo kí yín o Aláàfin Ọ̀yọ́. Mo wá kí bàbá mi gangan Ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo fẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ òjìrè. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Nurudeen Adémọ́lá Adélékè Jackson bàbá oníjó, gọ́vnà Sanwó-Olú ìpínlẹ̀ Èkó, gọ́vnà Abíọ́dún Oyèbámijí ti ìpínlẹ̀ Èkìtì. Mo wá kí gbogbo ọmọ Yorùbá ní Kwara, bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa wípé a kú dédé àsìkò yìí o. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹpọ̀n àgbò tó ń mì yóò ní já. Lágbára lọ́wọ́ Ọlọ́run ìran Yorùbá á délẹ̀ lérí. Ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni o, a ní símọ́ ìyá ẹ̀ láéláé fáàbàdà ó ṣèwọ̀. Mo kí alànà fún gbogbo ọmọ Yorùbá
the most recognized leader of the Yorubas, bàbá wa Professor Banji Akintoye, alànà fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Pakopí ọkùnrin ogun. Yèrèpè tí ò níbi ká gbá mú tí gbogbo ara jó ní wàìwàì. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ìgbòho mọ̀ ọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ ládéládé ládé aláàfin ọ̀ládé adé orí aládé kó la gbàfà láàfin bàbá rú ọ lójú bàbá pàdé ikú bàbá yèyé lọ́nà bí wọ́n lè rè pèsè lóòótọ́ adé orí aládé kó la gbàfà láàfin. Ìgbòho ṣe bàbá mo kí yé o. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àti nílẹ̀ káàárọ̀ òjíire pé ẹrù tí abiyamọ kì í tú wò wọn ò ní gbé kayín mọ́lé lágbára lọ́wọ́ Ọlọ́run. A kú oṣù Ramadan adẹ̀kú lẹ́ǹtì náà tí ń bẹ lóde yìí. Mo wá ń bẹ àtẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin mùsùlùmí ẹ fi àsìkò Ramadan ẹ fi bí Ọlọ́run Allah wípé kó dákun gbogbo àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tán dúró sínú òkùnkùn tí ń ta fà sínú ìmọ́lẹ̀ ìran Yorùbá k'Olódùmarè kó pa wọ́n rẹ́. Àwọn tí ò fẹ́ kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú ẹ di àwẹ̀ Ramadan tẹ́ ń gbà ẹ fi gba àdúrà sọ́lọ́run pé kó dákun kó pa wọ́n rẹ́ kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú. Ẹ̀yin Kìrìsìtẹ́nì tẹ́ wà nínú Lent 40 days 40 nights gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa wa ṣe gbà á. Ẹ fi pe Olódùmarè ní òun rárá wípé Ọlọ́run ò ìwọ ló dá wa tó o sì mọ ìdí pàtàkì tó o fi dá wa sáyé o ò sì dá wa nídàá pé ká wá jìyà. Gbogbo ẹnikẹ́ni tí ń farapamọ́ jẹ ìran Yorùbá níyà ọ̀sán gẹ́gẹ́ là á gbọ́kọ́ aró kí bí ẹkún ọmọ sọnù ilé wọn. Bẹ́ẹ̀ni gbogbo ẹni tí ò fẹ́ kí ìran Yorùbá ká bọ́ lóko ẹrú tí ẹ ń farapamọ́ jẹ wá níyà k'Ọlọ́run ò ẹ̀yin Kìrìsìtẹ́nì ẹ gbàdúrà k'Ọlọ́run ó pa wọ́n rẹ́. Ṣe bí ẹ ṣe fi àdúrà wó igi Jẹ́ríkò ẹ fàdúrà wó àwọn òkè tí ń bẹ níwájú ìran Yorùbá tí ń dààmú ìran Yorùbá láti tẹ̀síwájú ẹ fàdúrà wó ẹ lónú oṣù àwẹ̀ lẹ́ǹtì tá a wà yìí ẹ fi bí wó. Ẹ fi bí wó. Ẹ̀yin ládéládé lóyè ńlẹ̀ káàárọ̀ òjíire. Lóòótọ́ ẹnu ọmọ ògbàyà pàdé mọ́ àmọ́ ẹ ṣe dá o ẹ má bínú gbogbo orí adé gbogbo ọrùn lẹ̀kẹ̀ pátápátá ẹ ṣe dá o. Kí ni mo fi sọ ìdí tí mo ní pé ẹ ṣe dá? Gbogbo ẹ̀yin ọba yìí tẹ́ ẹ jẹ ọba lé lórí náà làwọn ọmọ kóòtù òjíire ẹ jọba lórí yínnírín bẹ́ẹ̀ ẹ jọba lórí Ìgbò a fi oníkálukú yín yí ọba lórí ìran Yorùbá ni. Tí yínnírín àbí ẹ̀yàkẹ́yà tó bá wá dúró sórí gógórí imú yín tí ẹ ń fi ìyà jẹ̀ran Yorùbá tẹ́ẹ̀sì káwọ́rọ̀ tẹ́ẹ̀sì nǹkankan a jẹ́ wípé ẹ mọ̀ mú ìran yín ẹ mọ̀ fà wọ́n lọ́wọ́ lẹ̀ fún ìyàjẹ ni. Èmi sì máa ń sọ̀rọ̀ kan pé ó ṣòro púpọ̀ kí àjòjì kan mọ bí a ṣe òkú baálé ilé sí láì lọ́wọ́ ará ilé nú ó ṣòro. Gbogbo ìyà tí ń jẹ̀ran Yorùbá tí àwọn Fúlàní tí a fi ń wọlé káàárọ̀ òjíire tí a ń ba oko jẹ́ tí a ń ba ọ̀nà jẹ́ kò sí lẹ́yìn ẹ̀yìn àgbààgbà tá a ní yìí náà
torí ọ̀pọ̀ yín ló ní màálù tẹ̀ ń kó fún àwọn ará bíi tí wọ́n sì fi ń ṣe sùtá lórí àwọn tá a ní ẹ máa ṣàkóso lé lórí. ìlú Ògbómọ̀ṣọ́ ìfi fídíò kan hàn yín nílùú Ògbómọ̀ṣọ́ ìgbà tí àgbẹ̀ tó bá ṣe wàhálà tó ṣe ìdààmú bàbá mi King Dr. Saheed Òṣùpá wọ́n ní tó bá rò sẹ́rò yà tó ń jẹ nínú igbó kan tó rẹ́ran pa tó bá rẹ́ran pa ẹran kẹran bá mú délé ká tó fún yàn jẹ wọ́n ò ronú jinlẹ̀ dáadáa. ìní àgbẹ̀dóko oroko ọfọkọ́ pamọ́ ọ̀la àgbẹ̀dóko oroko ọfọkọ́ pamọ́ ṣé àmọ̀pọ̀ ọkọ́ tágbẹ̀ ń pamọ́ ní ọ̀pàgbẹ̀ mọ́ ni Fúlàní ò jẹ́ kí àgbẹ̀ ọkọ́ tí àgbẹ̀ ń fi pamọ́ kò yóró orí ọ̀fẹ́ kọ́ pàgbẹ̀ mọ́. òwe ọ̀rọ̀ ńlá ni. àwọn bàbá wa ń ṣe wàhálà ká tó pa oko wọ́n pa oko wọ́n bá pako tán wọ́n gbé nǹkan kó tó bẹ̀rẹ̀ ká tó máa ṣe làkàkà wọ́n wẹ́ ẹ̀ tiẹ̀ yọ dàgbà sókè tó bá dásìkò àti kéré àwọn eléré ibú wọ̀nyí wọ́n da màálù wọbẹ̀ wọ́n sì ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú èrè oko wọ́n máa bẹ́ fún màálù tí ẹ kan máa rò ń fi panu ẹ̀yin kábíyèsí sì fọwọ́ lẹ́rán ẹ̀ ń dúró de mẹ̀sáyà kankan ò sí ní kankan. èmi ò mọ ìgbà tí Yorùbá wá ya tán wá ya dàda dédé to this extent wọ́n ń ba nǹkan ní yín jẹ́ wọ́n ń pa yín ní bàbá wọ́n ń pa yín lọ́mọ wọ́n ń pa yín níyàwó wọ́n ń pa yín níyà wọ́n ń fipá bá àwọn ẹ̀yà yín àwọn àǹtí yín àwọn ẹ̀gbọ́n yín wọ́n ń fipá bá wọn lò pọ̀ ẹ wá ń ṣe ọlọ́run ọ̀dà ọlọ́run èwo ẹ lè dá fúnra yín. now ẹ sọ fún mi gbogbo òwò aláàbí táwọn yìí mélòó làwọn ń ṣe fídíò rẹ̀ mélòó làwọn ń ṣàṣírí rẹ̀ fún yín ká tó ṣe èéṣe tẹ́yìn náà wá lè lo gbogbo ń tá nílẹ̀ Yorùbá kẹ́ ẹ fi bá wọn jà ẹ ló pàápàá ẹ wá dákẹ́ wọ́n wá fídíò kan hàn wá fídíò tó fẹ́ gbomijé lójú ẹni wọ́n wá fi hàn wá kẹ́ ẹ lè mọ̀ pé ìran Yorùbá ó kú àánú láwà àfi kí Olódùmarè kókó wa yọ. mẹ̀sáyà kankan ò sí níbì kankan tí ń bọ̀ àwa yìí náà ni mẹ̀sáyà ara wa àwa lágbèjà ara wa kò sí ìjọba kankan tó ń rí ti àárò àwa ni ká rí tara wa rò tá a bá ti rí tara wa rò àbùṣe màbùṣe. ẹ wò ó sẹ́rí tí ń ṣẹlẹ̀ ń bí wọ́n dá màálù wọnú oko ní Ògbómọ̀ṣọ́ sẹ́tírí wọ́n sì ń hú ẹ̀gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ń sá fún àwọn màálù wọn láti róúnjẹ ẹ̀yin àgbẹ̀lẹ̀ Yorùbá ẹ wá ń ṣe ọlọ́run ọ̀dà ọlọ́run èwo sẹ́tírí. Ọ̀yọ́ state is the largest cassava producing state ní Nàìjíríà. ṣé ẹ ti rí ẹwẹ̀gẹ́ ẹ wò bó ṣe yọ bọ̀kùbọ̀kù ṣé ẹ ti rí wọ́n tó ń fi yín ṣe yẹ̀yẹ́ wọ́n fi yín pa mìíndìn. mo rò pé ẹ rí dáadáa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run
ṣé ọlọ́pàá àbáwọn ẹ̀ṣọ́ ààbò yòókù náà lẹ́sìn rí láì lé lórí láti lọ rèé fẹjọ́ sùn? ẹ̀yin Yorùbá ó mà ṣe o, ọba wa ya ẹwà títa ẹwà gbé blankadi àwọn ọ̀fẹ́ kẹ́ni kan àwọn kan nǹkan ń ṣe yín, nǹkan ń ṣe yín. ṣé ẹ̀ka Àgbẹ̀kọ̀yà nígbà yíyan bàbá wa ni? àwọn bàbá tó tún jẹ́ Yorùbá sí Yorùbá nù o, ìjọba sí àwọn àgbẹ̀. èmi ọ̀mọ́rú àgbẹ̀ ti sìn tẹ́ ẹ ti wá ya kọ́ńbọ́lú débi pé wọ́n wá ń jẹ màálù. ẹ̀yin èyí ṣe é ṣe nǹkan débi pé gbogbo màálù tó bá fi ẹsẹ̀ kan inú oko yín kí gbogbo wọn kú rẹ̀. ìgbà náà ìbá ní ń tọ́pa màálù ta ló fẹ́ mú, wọ́n wá ń ba nǹkan oko yín jẹ́, wọ́n tó ń fi yín pa mìíndé ń bẹ̀. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ọláoyè Adéoyè Gándì àbí Ọláoyè Gándì, kò síbi tí Fúlàní ó ti wọnú ìlú kan tí ọba ò ní mà. gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀ sì já bẹ̀rù àtúbọ̀tán. nígbà gbogbo yín ẹ ti di estate agent, estate ilẹ̀ ń dálẹ̀ gbùrùgbù, ibi ẹ̀yin ó ti rówó lẹ́wà after wo ìdẹ̀rùn àwọn tí ẹ̀ ń ṣe kíni tẹ̀ ń ṣàtòlé lórí. akàláwọn abìkan ní Kùránì tọ́lọ́dé ní adámájẹ ní gbogbo ẹ̀yin olórí wa o, gbogbo yín pátápátá láti bí léèrè bẹ́ẹ̀ ṣe da ẹran jẹ̀ sí, báwo ẹ ṣe da àwọn ẹran tá a kó sábẹ́ yín, báwo lẹ ṣe dà wọ́n jẹ̀ sí. kábíyèsí Ọ̀nìrìṣà Aláké ìlú Ẹ̀gbá, Àwùjalẹ̀, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Aláàfin Ọ̀yọ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, kábíyèsí orílẹ̀ Igbá, Ewì Adó, Dèjì Àkúrẹ́, Àkárìgbò Rẹ́mọ, Olú orílẹ̀ Kẹ̀m̀ta, Ọ̀kẹ̀rẹ̀ Ṣakí, Àsẹ́yìn, Onípópó, Ọ̀ràngún Léèlá, Ọwọ́ràngún Àga, Olúgbò, gbogbo ẹ̀yin ọba yìí pátápátá ẹ ti gbàgbé pé jíyìn fọ́lọ́run ni. àwọn subordinates tẹ́ ẹ wà tá a fi yín ṣe olórí fún, báwo lẹ ti ń dà wá sí? ẹ̀ ń kóra sẹ́nu Fúlàní, Fúlàní wá ń sọkọ́ fún wa, wọ́n ń sọkọ́ fún wa. ẹ̀sọ́ agbègbè kan nílẹ̀ Yorùbá tí ó máa ní ìpèníjà Fúlàní ajínigbé, apààyàn, abokojí, abọ̀nàjẹ́ yìí, ẹ sọ ibì kan fún mi. Ọ̀yọ́ Aláàfin wọ́n ti graduate débi wípé ìpayà ti wà lọ́kàn èèyàn láti travel. If care is not taken, you will be kidnapped and they will demand ransom and you will be killed. Youth leader Afẹ́nifẹ́re tán kidnap ń jò ní èmi èpí tí èèyàn ẹ jẹ́ wọ́n kidnap gbogbo yín. Because you people fail to talk when you supposed to talk. ẹni tó tún pariwo tó sọ̀rọ̀ jáde ta kí lẹ ṣe fún? ẹ̀yà local champion alágbára oko lásán lọ́pọ̀ nílẹ̀ Yorùbá báyìí. ẹ sọ fún mi, ṣé wọ́n bí pọ̀nrípọ̀nrí àwọn Fúlàní adáná káàkiri, wọ́n bí pọ̀nrípọ̀nrí wọn dá kẹ́ da ẹran wọnú ilẹ̀ Ìgbò kálọ̀rì máa bà nǹkan wọn jẹ́? àmọ́ Yorùbá we are so gullible, wọ́n ti sọ wá dọ̀dẹ̀, wọ́n sọ wá dá láì lọ́pọlọ débi wípé Ìgbò ó ṣe wá níkà, Fúlàní ó ṣe wá níkà. gbogbo nǹkan tó jẹ́ nǹkan ní wa ẹ ti ta ọ̀pọ̀ property, ẹ ti tà fún Ìgbò, ẹ ń pa Haúsá joyè nílẹ̀ Káàárọ̀ Oòjíire,
ẹ̀ ń fi Ìgbò jọba nílẹ̀ káàárọ̀ òjíire, ẹ̀ ń fi Fúlàní ẹ̀ ń foyè tọ́kàn rìn ẹ̀ ń fi dá wọn lọ́lá nílẹ̀ káàárọ̀ òjíire, ẹ wá sọ pé náà wá máa jájò rẹ̀ wájú sáà mọ̀ pàjò rẹ̀ yẹn nínú ilẹ̀ Yorùbá ọmọ jó ni, torí wípé kí ni ẹ̀yin ọ̀pọ̀ ẹ̀yin aṣíwájú wálé ti so yanjẹ mọ́dì ẹ̀ sì ti da láwàdà adìẹ, ẹ ti ta àwa ọmọ tá a tẹ̀lé yín, àwa tẹ́ ń ṣe bàbá fún, ẹ ti tà wá nítorí àkúnjẹ. Now ẹ sọ fún wa ọ̀nà wo la fẹ́ gbàgbọ́ nínú ìlà ìlò tá a bára wa yìí. Àbẹ́ ẹ̀ wo fídíò yẹn dáadáa ni òun rèé o. Ẹ̀gẹ́ lẹ̀ ń wò yẹn o. This is pure wickedness of the highest order. Mọ́tò ẹ̀gẹ́ kan ṣé ẹ mọye wọ́n ń tà á, igi ẹ̀gẹ́ ṣé ẹ mọye tí wọ́n ń tà á, ẹ̀wà dúró màálù tí wọ́n dà. Ó yá sọ fún mi, ọlọ́pàá wo lẹ́ẹ̀ka àwọn eléyìí? Ságbára Àmọ̀tẹ́kùn sọ́kàwé eléyìí? Ẹ máa wò bínú wọn tó ṣe máa dùn ó páwọn ń bo kó jẹ́. Ẹ ti rí ẹ, wọ́n fi apá mi ní. This happened in Ògbómọ̀ṣọ́. Wọ́n fi apá mi ní. Ó yá sọ fún mi, ẹ dìfẹ́ǹdì wa. Tá a bá ń pariwo, tá a ń ké tótó, tá a ń palantia, kì í ṣe pé mo yá àkórìíra ẹnìkan, no àkórìíra. À ń sọ reality of things bó ṣe yẹ kí nǹkan wà. Bó ṣe yẹ kí nǹkan wà. Ààrẹ Látòòṣà tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò sáwọn ọjọ́ wọn kalẹ̀ kí tàlùbọ̀ ó kò wọ́n ni. Ààrẹ Gani Adams lógún ọ̀fẹ́, gbogbo yín ẹ ti ń fà wá ọmọ yín lẹ̀ fún yàjẹ́ o. If with the total number of warriors tẹ́ ń claim kó wà, ẹ gbọ́, with the total number of warriors tí gbogbo yín ọ̀rọ̀ ẹni ìyẹn wọ́n rí ọ̀rọ̀ ilẹ̀ ní ẹ̀rọ ní mílíọ̀nù kìíní kan, tá a bá sì tún ní yín báwọn tí yà irú eléyìí wá ń jẹ̀ràn Yorùbá, a jẹ́ wípé òkú tó fẹ́ẹ̀ tẹ̀ àṣà tí ò ní ká ní gbogbo yín. Ìyá Àgbẹ̀kọ̀yà, Àgbẹ̀kọ̀yà warrior, Àgbẹ̀kọ̀yà movement, Àgbẹ̀kọ̀yà this, Àgbẹ̀kọ̀yà that, ìyá kílẹ̀ ń kọ̀. Ó yá sọ fún mi. Èmi rò pé tí àwọn bàbá wa akékaka tí a torí ẹ̀ bàbá wa Tàfà ní oyè tó torí ẹ̀ dá Àgbẹ̀kọ̀yà lẹ̀, ṣebí ní láti kọ̀yà fẹ́yìn àgbẹ̀, ṣebí ìyà àgbẹ̀ ni wọ́n kọ̀, àgbẹ̀ ìyà wa ń jẹ ní àjẹkúdórógbó báyìí, ìyà ń jẹ ní báyìí tààrà. Ẹ̀dẹ̀ lájú kalẹ̀ ẹ wá fọ́ lẹ́rán ẹ̀dẹ̀gẹ̀fó, ìyá dẹ̀ ń jẹ yín ẹ̀dẹ̀ gbéra yín l'Àgbẹ̀kọ̀yà. Ìgbà tó bẹ̀rẹ̀ Sunday Igboho ṣàdìsá ọmọ Adéyẹmọ tó ń pariwo ń gbà yẹn wípé ìjà tá ń jà yìí òòṣàbò ò lè gbè mí, ṣe mí bó o ṣe bá mi ní. Òòṣàbò ò lè gbè mí, ṣe mí bó o ṣe bá mi. Òṣàkẹ́kọ̀ọ́ gbé wá, ṣe dá wa padà sí bó ṣe bá wa. Nígbà wọn ayé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ti ẹ̀jẹ̀ Western region yẹn tí a lò regional, ìyà ọjẹ́ ìran Yorùbá báyìí tójú òtún tí ì la o,
gbogbo ẹ̀yin tẹ́ wá pera yín ní jagunjagun ní ìsìn jagunjagun inú yàrá nìyí ọlọ́dẹ nìyí tẹ́ pera yín jagunjagun. I challenge all of you. ọ̀lẹ nìyí. OPC new era, OPC new dawn, OPC Gani Adams, OPC Fẹ́dí Fáṣẹ̀hùn, Àgbẹ̀kọ̀yà movement, Àgbẹ̀kọ̀yà warrior, Àgbẹ̀kọ̀yà this, Àgbẹ̀kọ̀yà that, Sọ̀lúdẹ̀rọ̀, Àmọ̀tẹ́kùn, a jẹ́ wípé ọ̀lẹ ni ọ̀pọ̀ yín tí ìyàwó eléyìí bá fi ń jẹ̀ràn Yorùbá lọ. àbí ká sọ wípé ogun ti mọ́ lórí ilé ti dahoro ni. ṣé ká sọ wípé aṣíwájú ti gbá tọ̀ìtọ̀ì, aṣíwájú ogun ti gbá tọ̀ìtọ̀ì, ó ti paná ogun mọ́mọ́ ogun láàní. èèyàn kan tuntun tó dìde tọ́jà fúnra Yorùbá tó stand tall ipe ìyá yìí ọ̀gbọ́dọ̀ máa jẹ̀ràn Yorùbá ẹ̀dá lò ìgbà wo lẹ́tì dìde pé ká fi Ìgbòho lẹ̀ ọ̀yà ẹ̀dá lò àbí àrò pé Ìgbòho ní freedom ẹ máa tara yín wíwálé tó lóye Sunday Ìgbòho ń wálé ó yọ wá ni olóyè Sunday Ìgbòho tí ní freedom now until tá a bá tó rí tí ẹ̀yin bàbá yìí tẹ́ ẹ gbọ́ síta gbangba wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bá wa fi olóyè Sunday Ìgbòho ṣàálẹ̀ yọ náà bọ̀ lé a ní ohun àjọṣe tá a fẹ́ jọ ṣe. And if I'm not mistaken èèyàn kan sọ̀rọ̀ kan níjẹta àbí níjọ́ ọjọ́ pé mass burial wọ́n lọ́rọ̀ kan jáde láti iléeṣẹ́ ààrẹ látẹnu ààrẹ wa wípé ẹ̀yin ọmọ Yorùbá lẹ̀ tí ì pè fún òmìnira olóyè Sunday Ìgbòho tí a bá ń sọ̀rọ̀ pé àwa ọmọ Yorùbá ni ò tí ì pè fún kì í ṣèmi o kì í ṣàwọn àkérègbè o wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn tó lẹ́nu níbẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè ẹ̀bínú yín dùn pé wọ́n mọ́ ọmọ yín sínú àhámọ́ because to me àhámọ́ ni tó bá ti di wípé o lè kù gìrì wọn bí wọ́n ti gbé bí ọmọ lọ́mọ at will àhámọ́ ni yes kò sí ní tó dáa tó freedom tá a bá ń sọ̀rọ̀ òmìnira ẹ wò gbà tí Nelson Mandela ó farajìyà nítorí òmìnira. Congratulations for your freedom. orin tó yẹ a máa kọ náà nìyẹn Ìgbòho ó faragbọ́fà nítorí òmìnira. Congratulations on your freedom. Ìgbòho ó faragbọ́fà nítorí òmìnira. ọjọ́ kan òmìnira ń bọ̀ o. àní lọ́jọ́ kan òmìnira ń bọ̀ o. bẹ́ẹ̀ fẹ́dẹ̀ bá kọ̀ o òmìnira ń bọ̀ o. whether you like it or not òmìnira ń bọ̀ o. Ìgbòho Sunday Ìgbòho Àdìsá ó faragbọ́fà nítorí òmìnira ìran Yorùbá. bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ o òmìnira ń bọ̀ o. whether you like it or not ìran Yorùbá ó gbòmìnira. ojú ló pẹ́ sí ojú ló ń ká ọmọdé tí ń pa irun rẹ̀ láró sí funfun kò sígbà ewu orí ò ní padà borí ẹ̀ àfi bọ́ bá padà ń dá ìrẹsì dúdú lókun. ẹ gbọ́ ojú ní kọ́mọdé tí ń parun rẹ̀ láàárọ̀ sí funfun kò sí ìgbà tí ewu ò ní padà kú mbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ojú ló pẹ́ sí ìran Yorùbá ó gbòmìnira. àwọn kan sọ fún yín ni kẹ́ ẹ rí tàn kọ kẹ́ ẹ má bàa tán nù tàn
àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wọ́n ṣe tí wọ́n tán lè ṣe, kì í ṣe pé gbogbo nǹkan náà l'Awólọ́wọ̀ fi perfect. Ara àwọn ibi tó ti ṣàṣìṣe, a sì rí àwọn ibi tí wọ́n ṣe tó dáa, àmọ́ ìtàn ò ní gbàgbé wọn torí dáadáa tá ń pariwo ó tẹ̀wọ̀n ju àìdá lọ. Olóyè Sunday Igboho náà ti kọ̀tàn tí ò ní tán, báwa náà ṣe kéré wọn báyìí àti kọ́ àti ṣe kíni àti kọ́ ìtàn yẹn. A ti kọ́ ìtàn yẹn tí ò ní tán. Ẹ wá sọ fún mi, ọ̀nà wo là á gbà, ibo ládọ̀rùn lá sí, báwo la ṣe fẹ́ ṣe tá a fi bọ́ lóko ẹrú tá a wà yìí. Ó dọwọ́ tèmi, ó dọwọ́ tẹ̀yin. Sẹ́yìn ọmọ bí wọ́n ti gbé wọn lábòókí ti pẹ́ ni, ẹni bàbá wa tẹ́ ẹ ní àwọn ìbọn fakabùlà ìjọba àgbà náà wọ́n kọ́kọ́ tàn yín, wọ́n gba gbogbo ìwé rẹ̀ lọ́wọ́ yín, wọ́n ní ẹ sọ̀mítì rẹ̀, àwọn tó fẹ́ gbókòjà yín wọ́n ń gbá wọn ìbọn pàkùdùpàkùdù dání, ṣé ẹ ti rí ni. Àlọ́kọ́, àládàá, àláàké, àní nǹkankan, a fẹ́ jagun ọ̀tá, a fẹ́ jagun àwọn ará bíi kí la fi jà á. Wọ́n establish Àmọ̀tẹ́kùn, ẹni wọn gbọ́dọ̀ gbé sophisticated weapons ìdání àfi kí wọ́n máa lò bọ́ tuẹ̀tuẹ̀ lójú ẹ̀yìn tẹ́ ń lò bọ́ ńlá. Wọ́n ti pe ìran Yorùbá lọ́dẹ̀, wọ́n ti pe ìran Yorùbá ní fools, wọ́n ti pè wá ní dẹ̀dẹ̀rìn. Kò sí tí wọ́n àti pè wá tán, kò sí tí àti ṣe kíni, kò sí tí wọ́n àti pè wá tán. Ẹ wá sọ fún mi, kí lọ̀nà àbáyọ, ọ̀nà wo la gbà, ọ̀nà wo làágbà tá ìbọn lóko ẹrú. Ààrẹ Gani Adams àti gbogbo ẹ̀yin akọni tó ṣẹ́kù, ẹ pààrọ̀ inú yín, ẹ pọ̀dọ̀fín, ẹ má dúró de ọ̀dà ẹlẹ́sẹ̀ rìn tẹ́ ń dúró de mọ́. Ọ̀dà pé mo fẹ́ kàn sọ̀rọ̀ náà ni ká ikú tán, ká fi kú tán àbí nígbà bá kú tán ọ̀dà yín ó dé. Don't wait for that. Tẹ́ ẹ bá ní nǹkan ṣe fúnra Yorùbá, it's better you act now. Gbogbo àwọn igbó wa gbogbo tẹ́ ẹ bá rí, if care is not taken, àní ní àgbẹ̀ kankan tí ó máa dáko mọ́lẹ̀ Yorùbá. Àní ṣe kí ni? Àní ní àgbẹ̀ kankan tí ó máa dáko mọ́ nílẹ̀ Yorùbá. Torí wọn ò ní gbàgbọ́ wípé ẹ̀rù àwọn Fúlàní abokojẹ́ afipábánilòpọ̀ yóò máa bà wọ́n. Àkọ́kọ́ wọn ò ní fẹ́ pẹ́nu oko kí wọ́n bá ká wọn mọ́ bẹ̀ láti gbẹ̀mí wọn. Ẹ̀kejì, wọ́n máa bẹ̀rù pé kàn ṣe wàhálà káwọn ṣe làálàá kó tó wá jẹ́ pé ìgbẹ̀yìn gbogbo èrè oko wọn ìṣe ni wọ́n gé wẹ́lẹ́wẹ́lẹ́ láti fi fún oúnjẹ fún àmàlù wọn. Inú wa Yorùbá ń dorí kọ. Ṣé ẹ̀rí náà ni? Ẹ̀rí ni oúnjẹ wọn ó gbówó lérí gegele, tòmátò ó gbówó lérí nílẹ̀ Yorùbá. Kí ló fà á? Kí ló fà á? Ilẹ̀ Yorùbá wà versatile. Kò sí ń tá àgbẹ̀ ńlẹ̀ Yorùbá tí èéhù. Tí wọ́n bá kó tòmátò ohun rodo tó kó jáde látòkè Ògùn yóò rí bọ̀kùbọ̀kù. Wọ́n àjẹ́ wọn rí nǹkan kan ṣe mọ́. Àwọn bẹ̀rẹ̀ sí ní ra tòmátò ẹyọ mẹ́ta ní 500 naira. Ẹyọ márùn-ún
ní 1000 ṣé ẹ mọ̀ pé nǹkan ti dé gàrí tó jóúnjẹ mẹ̀kúnnù ó ti wá di no go area ṣe bí ẹ̀gẹ́ tí wọ́n ṣe iná ẹ̀ làwọn Fúlàní wọ̀nyí ní ń da màálù wọbẹ̀ ní ń gé wẹ́lẹ́wẹ́lẹ́ fáwọn màálù wọn. ọyẹ wa dáhùn ẹ sì fọ́ lẹ́rán ẹ̀ ń wòran Yorùbá kíyàwó máa jẹ wá gbogbo ẹni tó sẹ̀tì ìyà yìí kalẹ̀ fún wa àrọ́mọdọ́mọ wọn ò ní bọ́nù ìyà èpè kọ́ àmọ́ tó bá jẹ́ pé náà ni ẹ dákun ẹ fara mọ́ ẹ ṣàtúnṣe àyè ti wà fún ìran Yorùbá láti ṣe kíni láti ṣe àtúnṣe àyè wà fẹ́yìn lọ́balọ́ba láti pé àwa ọ̀dọ́ ẹ bá wa sọ èyí tí ń jò ó tọ́ ọ̀rọ̀ igun mo lẹ fì sí ṣé igun kíyà máa jẹ wá ká máa forí pa ni àbígun pẹ́ sọ̀pọ́ọ̀tì wa láti gba òmìnira fún ìran wa. òmìnira póríṣiríṣi o the suffering must stop we are suffering ìyà ń jẹ wá yes nǹkan yàtọ̀ díẹ̀ ń tòótọ́ àmọ́ Fúlàní afipábánilòpọ̀ yìí ń kọ́ bàbá wa tí ń bẹ lókè òkun ò lè wálé àwọn ìyá wa ò lè wálé ẹ̀rù ń bà wọ́n pé ká má jí àwọn gbé ẹ̀rù ń bà wọ́n wípé ká má pa wọ́n ẹ̀rù ń bà wọ́n lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn à lè wá dá iléeṣẹ́ sílẹ̀ ńlẹ̀ Yorùbá kí wọ́n lágbáàgì àbí ẹ máa jọ̀pá ẹlẹ́sẹ̀ rìn mọ́lẹ̀ kí ẹ parọ́ náà ẹ pọ̀dọ̀ fí o don't be a fashionable warrior ẹ jẹ́ akíkanjú ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ wo ìgbésí ayé àwọn bàbá wa Ògèdèǹgbé agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà Fábùnmí Òkèmẹ̀sí ààrẹ látọ̀ọ̀sà jogun omi Lísà bíbábẹ́ Ẹ̀gbá Ògúnmọ́lá Ìbíkúnlé alágbàlá jáyàjáyà Òjó Àjàyí Ọpẹ́ Àgbé Òróhùsì Òróbìyí ó mà ṣe o irú jagunjagun wa lọ́wọ́ à ń tà mọ́ báyìí ẹ̀yin jagunjagun atúrọ́ tàbí èlùbọ́ jagunjagun orí Facebook ló kù báyìí ọyá Fúlàní má dọwọ́ rẹ wá ọyá máa lọ that is not what we need. What we need is that silent action. What I mean by silent action ẹ jẹ́ ká people yóò mọ̀ pa feel pains bí ẹ ṣe ń fi ìyà jẹ wọ́n ẹ̀yin náà fi ìyà jẹ wọ́n náà bí wọ́n bá wo oko yín ẹ wọ́n nǹkan lẹ̀ fún wa ẹ jẹ́ wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá lẹ́wà Yorùbá lọ́gbọ́n Yorùbá níṣe Yorùbá nílà àkàyè Yorùbá lóògùn kò wá sí kankan tẹ́ ẹ jẹ́ function mọ́ wọ́n ti pọ̀ gbọ́mọlọ́gbọ́n Yorùbá la wọ́n pọ̀ ògùn mọ́lóògùn Yorùbá la àwa ń ranjú kalẹ̀ we are waiting for an unseen Messiah tí ó wá gbà wálẹ̀ níjó ní òde ìgbàgbọ́ ó jáde láti gbàrán Yorùbá lẹ̀ kí lọ́tẹ̀yìn ẹ̀bọ́ ta ẹ mọ́mọ́ gbàgbé ẹ̀mí lọ sí ní July 1st 2021 àdògán kún fanáfasú àpá àfàtàyì náà kún fanáfasú now tell me kí ló ti wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ẹ̀dá ló kí ni tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ àfi kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ jí gìrì kẹ́ ẹ jí àjọ fìmọ̀ ṣọ̀kan láti gba ìran Yorùbá kúrò lóko ẹrú mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní bíjàálẹ̀ àmọ́ èyí tí mo sọ yìí ó dá mi lójú padà ipò ti yé gbogbo wa
àsìkò awẹ́wàá ká wà yìí àsìkò láti bọ́ sójú iṣẹ́ ni ẹ̀yẹ gbé blánkàdì òṣì kiri mọ́. Enough of an unnecessary protest. Show action on that field. Ibi a ti ń ṣe yín sùtà ìṣẹ́wọ́n sùtà ń bẹ̀. Ibi a ti ń kánáyẹ wọn ayílájà pòrò. Àmì ẹyẹ máa tanra yín, stop deceiving yourselves. Ọlẹ́ kò má wọ ọwọ́ alẹ́ ọ̀fà wọn lẹ̀ fọlọ́run. Ọlọ́run èwo ọlọ́run ọ̀káwọ́ ọ̀rọ̀ ní tíyà fi ń jẹ wá. Ọ̀rọ̀ wa yìí sọ̀rọ̀ kálọ̀rì kú mọ́sálásí kì í sọ̀rọ̀ kálọ̀rì kú ṣọ́ọ̀ṣì. Ọ̀rọ̀ bá díẹ̀ bá dà mí lóògùn nù wọ́n fọ́ lẹ́yìn lọ́yẹ̀ ọjẹ́. Ògbó ojú yín ló ń bàjẹ́. Ìntẹ́ ṣe wàhálà ṣe lóko ní ń bàjẹ́ yìí. Ayánga ẹ wá dákẹ́ ń wòran. Ṣé ẹ rò pé kẹ́kẹ̀ máa pariwo Jésù aláwù kẹ́nẹ́ kan kọ́ọ̀lù ti Nàìjíríà nìkan lẹ́rù pọ́lọ́n ọmọ gbé ẹ máa yọ orílẹ̀-èdè tí ń pọ́lọ́n. Àwọn bàbá wa ní ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ó gbé ẹjẹ́ á ṣípá ẹjẹ́ á kúgìrì ẹjẹ́ á ṣe ń tọ́yẹ ká ṣe káwá bàbá ti ń ṣe káwá máa béèrè fún ìtọ́sọ́nà Olódùmarè ẹjẹ́ á wá wò bóyá Olódùmarè ò ní dá wa lóhùn gbà náà. Àmọ́ wá dẹ́kun inú yàrá Ọlọ́run wà lọ́wọ́ pẹ̀lú tẹ̀sùbá Ọlọ́run wà lọ́wọ́ pẹ̀lú Bíbélì máa tanra rẹ̀ máa tanra rẹ̀ keep deceiving yourself. Ẹ wo ẹ jọ like I normally say ẹ̀yin tí Olódùmarè lò láti dá mi padà sórí afẹ́fẹ́ mo appreciate I don't want to mention name. But mo lé èèyàn kan tí ń dàkọ because if someone is doing nǹkan tó expect wọ́n ní bá a bá rojọ́ olóore bá a ṣe ń rotìkà kò sí ní tó burú ń bẹ̀ ẹ jẹ́ àròjọ́ olóore ká lè mọ̀ pé olóore ni bọ́ọ̀ bá ṣe wá ń kà náà àròjọ́ rẹ o. Bàbá mi Adéwuyì Omisore mo really appreciate yín gan I swear mo fọlọ́n búra pẹ̀lú referend mo fẹ́ rántí ó kọ wọn ni ẹ má bínú abẹ́ ẹ̀kọ́ ti kéré tó wọ́n mà sẹ́ndì nǹkan àwẹ̀ wọ́n ní fi gbà because wọ́n mọ̀ pé mùsùlùmí ni mí and I don't joke with fasting and I am not a fanatic. Yes, Reverend Adébáyọ̀ ẹlòmíì máa message mo ti decide mi fún yàn lówó Nàìjíríà mọ́ ẹ ṣe. Reverend Adébáyọ̀ pẹ̀lú bàbá mi Adéwuyì Omisore wọ́n appreciate yín o ọpẹ́ olóore àdá tán ni orí ẹni tó ní má dákọ̀ àwọn ni òjé ń fẹ́ dákọ̀ o Pastor Adébáyọ̀ ní Texas mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá mi olówó yọyè Mrs. Titilayo olówó yẹyẹ happy birthday in advance mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ń lè dákọ̀ tán ó fún ni kò tó nǹkan bá bá ọ̀kánjú àní ìrẹsọ́wọ́ wá ló fún mi yẹ orí ẹ̀ lọ́dàrú tó sì sí owó sí ọlọ́ni anything they give you must appreciate ọlọ́ngá fẹ́ràn ká máa appreciate I'm grateful I'm so grateful mo mọ̀ lóore bàbá mi kankan wà pé wọ́n ní sáà máa dàkọ̀ mi sáà máa sọ pé Ọlọ́run ṣeun
mo dúpẹ́ o, I'm so grateful, mo dúpẹ́ agbára lọ́wọ́ lọ ibi tẹ́ ẹ ti mú tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ ń fi ránṣẹ́ ọlọ́run ò ní yọ tán bẹ̀. mo wá happy o sí gbogbo ẹ̀yin èèyàn, ẹ̀yin là ń jẹ àlẹ́ lòmíì tá ń jẹ. Yes, dátà ti wọ́n bí ojú ni, dátà 20,000 ní ìsìn wàláhì tìlẹ̀ fídíò méjì lẹ́yìn ṣe fídíò méjì. So ẹ jọ̀ọ́ ìkúnwọ́ yín ni mò ń béèrè, ẹ máa assist mi ẹ jọ̀ọ́, mo fọlọ́ ń bẹ̀ yín. 09036 371643 09036 371643 WhatsApp number. Ẹ béèrè, kò sí ń tẹ́ ẹ fún mi tó kéré mi ò mọ̀ọ́rẹ́. Ìgbòho ó fara gbọ́fà nítorí òmìnira, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ òmìnira ń bọ̀ o. Surely freedom is on our way. Àní pẹ́ kò ní pẹ́ kò ní jìnnà tí ìran Yorùbá gbòmìnira. The struggle continues. Orílẹ̀-èdè tí a la fẹ́. No going back. I love you all.